Edemakhionta, kenanako. Edemakhionta, nogbe ituwa. Unayawoboka, fiefwa. Edemakhionta, ibagrese. Edemakhionta, kenanako. Edemakhionta. I take a mammy banning as you buna. It didn't mean a player. Yaga yak bagadi. Yak bao. Go. I'll say, Echo. Come here. I'll say, you don't get so bad. You what? You be a human and I use. Echo. Anyway, I will get it. Earlier, I will do okay, not so bad. Papa, what's new? Hello. What, Papa? What in it? What in it? What in it? Okay. Papa, what's new? Hey, me up. You Baba now when it's Walker, no matter if we walk more. Again, as a winner, I even a kuna is even equal. It's name Magba, Urubo, I want no Rubo, okay. Rudawa Rubo, Unasu, well. Norodo. Oh, you be when you. Oh, one so many wasso, Niveso Waba. Oh, only night do it where in your soon. On a yard day. Oh, it's a bar, Europe. Oh, yeah, the Gagamas who Waba. Always say, Baba. Take one more thing. You don't every man, I hope you're no bog me. Oh, I'm a young one. Oh, good do every baby. I don't go make it me, young man. Do I don't you can just you think. Even no one me and I where if you went. You live at Yehovah. Baba Wesi. Baba Wesi. Baba Wesi, sinner. No. What would I hear any rain? Baba, I you live. Yeah, somebody. Sanoma. Can you go where you were cool? Do we Mopari with food. Where's Abba? Sanoma, damn it, boy. Eh, do you know? Damn it, boy. Why are you? Why are you? Oh, no big wah. Oh, maybe a big wah. What you with banana? Oh, Mamma, I can't wear you by. I can't wear you by. Well, there might be a guy with it. Let him be a judge over what you let Yago.
Bako. What's the matter? What's the name? What's the name? Egbo Waton. Ko. Mira, no. Por menos no hubiera que pagar un poco. Ella no lleve bobo. Ella paga que pobre. Ni hay uno que va. Mama, como es que la comida le da no? De la Bako. Bako le ya tamo we. No hay we. Really. Okay, no tamo we. Ka we ni gbe sasa we olugbo. Awo lo ba sunu do ni da gbegbe yese. Ima mwena vede igbigu mu. Osuna. Awe de ma won. Woka. Emi baba. Iye na mi tori ni agbe. Mi azo wi owe. No pa bi ma ewe. Ari isko wa ku. E no pa. Mo e isko. Senoma. Iyo no ma omuri. Oma, ebi no su. We are EXCO. We got to talk about our. Ati mi baba na iso na riwo. We ga eti mo ya. O vi ogbe yi. Emi abi baba na so na. Egboko tiga yi abi de ti bi se. Wọ́n yàwòkó wárí èsìkò wọ́n dá òpé àwòkì ọkọ̀ èyí. Ní àgárí èsìkò. Papa wari no go na we gbe na wari papa. Ya so ni gbe na we ya ze na ni. Na we ni we so yo mani ma le mi ke do adi. We mane. O re re o. E pe gbogbo e. Papa ori. Papa mo je la. Papa mo je. Sanoma. Sanoma. Papa lai. Sanoma. Ni abi ti e. Sawasi. Ko. Kira be bu. Rewa. Ibeli bu. Igbe eze deze yeye. Mana ti wo be zeye. So pa no de na. O wa ko. Wa ko. Ere me wa ki ma se bi no wa wo gbugbu ya. Oto no ku. Yan igo ero lo wa na.
Emina ipo we ade. Did you borrow baron or very me? Mammy na more with me. Dane my general say man. Sanoma, even your name in it, you say. Eh? Really, again, eh? Go get me out. Idowu. Pois. Ìgbéyàwó àbúrò Sunday by Wajina, Amala School. There, be married, Baba. Big woman. Honestly, Rhoda, Calimeria fed or Calona in Emisa. The Calena, you will not be any more kaka. Et of Yandi animal. Hedigo Nima, every no Nima. Eh, Baba, ya. Oh, you having it, you say, way. Rhoda, if your papa, with little. Oh, yeah. Sign of Yam. Iwe would you in Yam? What? Abako. Papa, we don't know where we my hair bag with my way. Papa, my own man, no where. We're not seeing Ropa. Who work there? But don't hotel Ropa, I mean, who work there. Don't make it naggy, my hand, never so boy. But then I was yelling, be my acting. Lao. Echo. Matano. Ogbe no wake no tana. Sukma bi no wije nani ya. Ni gata muwa. Ko baba ko. Kino bi jokpa. Kino bi jokpa. Vira bijou. Papa on wiye. Sainoma. O sainoma. Me wa ona o gbo ire o. Abaso gati yi. Oredu. Baba. We wona gbe. Ma ke wa do nwa sere ni ana. O ma ta mi ma re do pa we o mo tin. Iga we no wa ga ya ren ke no je. Usawesi. Baba wa we. Ugo we mema. Make na boy. Edemakhionta. Sanoma. Melo tama na. Era mo teve do ona zegbe mo wa lo peri. Salugwa. Wega yena. Ndani me na rena. Ibi to yin awon egbe. Nu kwi ma gba were ma. We do pa. Ni mami na ri edo ni ma ya gwa lo ti on ni here.
support. Even baron here on what? Yeah. Only whatever I say. Baba don't know Larissa. Papa, Larissa. Where are you? What's this? What are you doing? Papa, my mother, one Mr. Basuyi Ubebo. Basuyi Ubebo, no? Basuyi Ubebo years ago. How stupid of Basuyi like that? I don't know. When I don't know her. Papa, me, Osano, Osanede. You Basuyi Ubebo, man. Not one of you. Shut up. Very well. We did not be where. We did not be me. Why I go to you? What's up? That man we work is a bad man. Evil man! Eyo temi variana. Eyo temi variami. Ebe gbede out temi variana really le. Enu plani. Oh yeah, no. Emi don't make it over here. You get that? Baba, la boy, we even feel you. La Papa, Oba swing a guacani. Otto no your own. Give away we are not. Been a guana, be mad. Or also sing you. How many way you sing here? And Nana won my who had the video bonima. Who the amount of man who Lao Baba Lao. Who are we man here bonima? Lao Baba. Anyway, tell me can't break your wall. I can't get near. Baba, amen. A get man who are on another one. He's fired. Papa, no the time I will not him. On a no poor man. And when they mean Yabo will look at him. They know we down. I am a guy with too far. Yeah, come out and be one more happy. Shut up! Nana. Oh. Gekana, a woman who didn't know Basuyi war. Tomorrow, they live in Lawa. If you ain't called Nosayaba boy, they are dequesting with Lao. You give your twin. The year down the young Lao. As you're wearing a jacket, I remember Mama, or an account that will matter me with them where they bought a video. Look, you are then you are over there, AIGHOBAHI. And then you are over, Shut up! What that one? Your father is evil. He can never be my brother. I cannot be his brother. Ariana, Ariana Leo, Ariana Abagua. You can see I'm very ready, man. Handsome man with money. My daughter, beautiful daughter. Look at my daughter, handsome. I can see my lovely wife. You don't know what I have money. I can see where you are very, very smart. Work about one. Or two of Carolina. Or one, I mean, like what he said.
I will deal with you if you don't take your time. Get up! Get up! Look! Wherever they can come home now, you have one who said no women. You don't point about what you must want. Okay, you want to be creating full time or you work. Leave now and never to come back. I don't know your father! I don't want to know your father! He's an evil man! Evil message in the echo! I'm a very wealthy man. He said to you, Ariana, I don't know, no, really, you fail, you never figure out. Wala diaira do nomo. Are you hungry? When you are hungry, do you know that one's happening? Baba, what is it? Follow who I What in it? Okay, yeah. Baba, Okiani, Maze de Ama. Ezedema ye. Hey, Baba. Or twin, Danny getting here. Ike dan wa mi. Ike dan. O wa mi nda, o ma sa me ni ma won. A ma wi to ori e ni ma. Ma hian be pa. O ma ri gi moto ni ma, o ku ma yan wa ri. Huh? O tun eni. E khoge iye kanari. E o. Wo ku me kho ni ba. E kho atosi. O. E kho ni bisi o pe mi. Mi ma so wa. Uga mi no ye ya o ri ma sila. E be na ma ni do ra mo mi. Emani be ya o isi ya gi makere o be o wo kan ki ko mo ku no bi e. Ah! Baba yan wi ma gbe. Yan wi ma gbe. Eri o je a. Baba. Ogwe e ke dan o mi. Ogwe o ma he ke ni ya bo. Ogwe Ariana ri abi. Yen tin gba ti we gba o tin. Oh, why cool there? You will. Your time. Go basogi. Ima wele so ugari. Ima wele so ugari. Ama mege ni yawe mi so yu. Heu. No waya nware. Waye mi mejo mi so ugari. Eh, Baba. Ọmọ me ewu. Enika o. Ora bohi me wo. Baba, oge ne mata. Lawo ma o ni ma e. Wo si ezo nu we wo tun eni. We magwa. Wo ya sunu e. Me ati bae. Ara yo bien yo mo. Eye dokpa. Venu wagina ika ibe ni anana. Emma, Agileme where matter no you to Emma. No, they are they. Imagine me, maybe I want you to know. Maybe go to boy there. You what? Over figure. Ọma ko wo abi ko pia me yigbo ko ha oni iye ime gigi na ngo to takiri na ude bi no so ni Baba
me go imoko. Even why I treat you they want like you. Because they too Rigonian. No matter the Rigonian or massive. Eh na. Because they told Rigonian. Iya webu. Efe! I'm not going to. So come on now when I. Kureva. When the man. I'm not going to. Don't come on now. Omi wo kiki gaire. Eri mo mi do ayi yan. Gunwe. Wherever. We le ra me ma wa mi. That's the boy. We were living. Well, we will be Okay. on a true blood. Wow. What's that? Ènìyàn wà tẹ́lẹ̀ náà ṣe ọ̀wá jẹ́ ní gbogbo àyè wíwíwí láàrín èyí kò jí ibi ètò olówó kò ní ẹwà pọ̀ ẹgbẹ́ ọkọ̀ ẹ̀yà ọ̀rọ̀ ẹgbẹ́ nínú àwọn nínú àwọn ọ̀rọ̀ ibi ẹ̀rọ àwọn ìbò owó wọ́pá ìlú àgbọ̀ nínú ìrìnàjò rẹ̀ owó mọ́ mi ra owó oúnjẹ sọ pé yo diceva, beh, na mia un venuto che mamma, e lui che sta, non do tanti le nome, era io muove nome. O mai svelle qua ne? You won't cover it. Or turning of the name or really. Okay, I think the area will be around. I ultimately have to do around. Oh, you know, come on, cook one. Oh, I can't, who may be a enemy. Then you walk a good tell. Aku bapa na me nya beta. Imi no tun ewu da ma beta ma ge you know obi ma yiri nya he ba ho. Ogi mẹ́wọ̀n ẹ̀ tí mi yá fẹ́ wà pa wọn tí ẹ ò mú tí ẹ ò bí nù yá ayé rò bí nù yá ayé kọ́ ni mẹ́má ò ní màá wọlé gbé yẹ̀ tó mẹ́má ò ní màá wọlé gbé là wá ni nga ó ṣe àná ṣì máa yọ ọ́bù wù Mi tó a sọ èyí tí a ti rẹ̀ èyí bò ní bàbá ó dà yìí lọ sí náà yẹn ti yàtọ̀. Ìdí ogun méjì. Ọyẹ́ ni wọ́n ní bàbá o. Ní bàbá máa wù náà ògùn wọn náà tààlàndì àbínú yá sùn. Òpin ẹ ti wà yẹ̀rẹ̀ rẹ̀ dọ́pà. Ọwọ́ ìyẹn máa ò nìyẹn yá ọbẹ̀ rọ̀ tíyẹn. Ọmọ rẹ̀ rí ọ̀gọ̀ nímọ̀ ibi ó tì. Ọ̀rì ọ̀gọ̀ nù. Ọmọ rí ọ̀gọ̀ náà tíyẹn a máa wúwo ẹyẹ ẹ̀wẹ̀. Ọmọ ẹyẹ ọ̀gọ̀ náà tíyẹn fowó ẹ̀rí ọ̀gọ̀ nù. Ìrùn pa mi náà. Òun ẹ̀rù nìyẹn. Láti mi ẹ̀rẹ̀ mi wá sùn ẹ̀dọ̀pá báyọ̀ ẹ̀ ń rà fún mi. Wíkọ̀. Bí àìtí gidi. Gílè wá òfin wọn yìí. Iṣẹ́ rẹ̀ wọ̀ lọ́gbọ̀n. Dé tó gbá ẹ̀mú ìyá náà ẹ̀rá fúnlẹ̀ náà dẹ̀ wọ̀. Ọmọ ẹ̀rọ bí a yín. Edemakhionta, kenanako. Edemakhionta. Affe! Hein? Un affe! Un matching! Un affe! Affe! Et là, nous take power, but you're not coming away with my man who move far. When you buy you, it's how we must have it. Il got to both your key. Et bien, where take it? If you smokers are liable to die young. Ugu Edwa. Oh, who are the diable with it? Affe! Gay, why are we move Babana?
Pour y a fait nous talomérame. Il va ni sans la dème. Fait nous do man we na fi. Il a fait comment on a quand même we me gba we do. We si ka we ba si fi. Mo ye do. Et pas. Mo ni ma. Ya to bo tori. Obera menari. Era meta. Milita 50-50. Wa ta ni kin so you know we uni o re wa kin. O ma o fe gbe fi. Ona ma. Ona wa to. Chema la wa re tutu. Uwe wo wa we ran luari bai. Ira le lego. E so mata me o bi mami. Play game no man now. Oh, that is good. Ami egbeni mo energy. So pa ga gui. Ave wa dolo. O ke o be ya bu wa. O ta me mi no ka gbera ni. No ime bu we adina. We ri bu de ni. Era me we akwe wo ye. Ma we gbere yan ari edo. Min tana. E ma ta dile no. Ngumi na. Wakile ya khe. No ya wo bi fa ya te wo tu. Ndo gbele ni ari ya te ge se. Wari ya khe. E pe wari ese ba ni. O mi ja le ku. O ma wo me. Wa ye me ko. Esukuru wa ye je. Igoro wa so eko. Wari ya khe. E gbo be tege. O mi ja le ku. Wo. Baba. Imagine não ser não é na muare tu. Imagine não ser. So por bani baba. Me wo sai na mama zoe me bio. For what 20 me do, me give you well now. Baba. O ga doge na gba buruku. Me wo sai no. Me la wo. Ma ya fun ho. Ni ma he asige score ma. So por bani o what 20 me feel well now. Bi ma ya wa. Omo Samedi. Sa. Ama eseyo. No aya se gbe obere o. We wa gi like ugbo. Wa gi la ugbo. Bibi enu wa. Tinya je dadada. Ka we ti yan ma wa fi. Rodoni. No wa owo ni ona. Yo, ama eseyo. Maho. Baba. Now. Every now. Yeah. You know you have done a more saying na kwani. Now. Mama. No wa ge mia. O ye me agba kana. O ye me. Wow! That's okay. Action, Baba, il parlement a vidéo. C'est à jouer. Papa, Et donne en sauve, il y en a là. Papa,
He's treating all my body as this man. I knew about my head. The book battle tackles. You can see I'm very well. Beautiful daughter, handsome boy. I'm right. I'm a joint. Papa, you! You are going to get me over to this. You wanted to kill me! Oh, you don't know this man! No, say how did you went no? Let me tell you. How you yeah, how you go away. And then again, no really let no part. Papa, love. I can never forgive you! This man! Baby! No. Make sure to me. Jabo. What are you doing? I want to be here. Make sure to me. I want to kill him. I'm going to finish you. You are going to die poverty. What is that? No way! I don't see! Baba, yeah. No sunu, Ebeneka. Maya de Beyi. Agani. Eya lagbo na gbe. Se won se ni mama se. Ila ga gbogbo. Emi na mi wo. Ya ga se je owe be no ja do pe. Ile ga je. Kege ni adugbo ni eyi pe. Do fi be na mana. Ame bi si na ya. Ogbo ni eyi ni pe wa. Kano. Uwese. Akpara uwe ese ni women now. Ya itekin aye. Akpara baba bi yi iragbon, ya yi iragbon. Be ma jaji, ya ga we gbese ni we una ni awe ni me. Otie mai. Isagun pa ori mai vali. Ayami amena ya kpọta egbere. Adịghị m mana iwu Yoruba na nụ. Dọwanike iwe na. Ese ni unu. Igbine we na. Kuju. Eyi nwuna nuwe nwuna. Eyi me ya je isikuna. Ewu. Waje school. Waje la. Nye wa dufi. Iwe ni le mata mawe. Me afi. Me abowa, me have a joko. Me have a duku, we have a deal. Ya ife ido ya dolegbe na yi kogu e. Ise. Ini ka ori boyo. Isa ti iru. Ija we yi. Mewe efe no afi. No we teme mu. Iye wu mu ye fo. Oteme Obasuji. Igo nuri meni. Ese me lo. Ese me ya gbezame. La oteme. Oni opa lele neke kiri. Ekima de yo si. Nula o. Nulu oni. Ese me lo. Itebe ga ogwe. Gene papa bi ji ro. Wa le ti gba o keme. Ile ya. Bene conseil ri otwa la o. Ese me lo. Zomobo. Deri ono ya so la wagbon. Me be ya ne bo me we ya teme. Zomobo. Papa so ge mu dia. Benita Edison. Eri owa gele ya sunu ze. Ima be fian bai. Ima be fian yo. Ima me kini na wo mi dan.
Dàtẹ́mi. Imae. Obasui. Iona miwe umukpa muwere. Yai. Oere. Jegbere damiwe emiro no wotun ero basogie. No mowi. Imawe emiro pa. Omo owo ke maki. Iwe mi. Ni abi. Imane ni wotene. Ko bene ni bi ma yawo. Iyo boni opa yene. Mo gbugbo. Mo dweki. Opa sogi mere na gbugbo e o mere na dweki e. Opa di no pa no ni me o. So ma oba sogi. Ogun megun an. Ogun mere sere yo ni we kugba kere ni ebun were. Anu were esuku. O wa hin arigo niyen. Ori egba niyen fo. O weri odun niyen. Owi no iwa din ese. Ina nu wero oge dan. Una wo me. So ma ede oni gi se. Ra nu were ki. Uri go ne opopa we ki. E mata no. Jegbere. Ijeri. Okin agunwe na sin ebi mari go no ma be ki. Lewa sewa owo koko. Igo ni ri eno owo koko ni. O mara igo me. Igi yo samede ni ma ba je ki bedo. Eya no. Iyo samede. Ori igo ni me. Ni ri eno okwo ni ma gude bedo. Idori ige gobi eveki. Enari ene ni go enari ene no ri egije. Igo ya ni hiebe ki bedo. Eko kori ene oba sogi. No ya agbedan. Kikini na wa be mi kuni. No ma ge ya bo me. Egbe we me o. Be me han ya we o. Luda oba sogi. Ogun megun aseberi owe kobo ko onsa iyan ta mi yen seberi owe we oyin aze yagun mama yen egbe wo me oba suye eri ni me yan ta mu we na hina eke na mi we oba sugeje yagun alo ote yagun awuda owunoro eko ọmọ ẹwì yẹn ga owó tí ìhìn apá ìrún náà ìdẹ́ gbé mí yẹn kéyàwó làwòwò ẹ̀gẹ̀ àjẹ́ ìyọ́ ni fún ọ̀dà ọwọ́ àfihàn yọ owó dandan ẹ̀dẹ́lẹ́dẹ́ òtún àyàbákù yẹn yábọ̀ wẹ̀ sọpọ́n ọ̀tún ẹ̀nà rẹ̀rọ ẹ̀ sí ẹ̀kẹ́gbẹ́ làwòwò èdè náà bọ̀ ẹsẹ̀ o. Guys, this man, I can never forgive you. Oh, girl, about assault, but I can't forgive you. I don't anymore. I don't know anymore. No, I'm not going to anymore. Oh, the dog is so big. You stay where? Baba boy. Ọ̀dà fún ẹ. Ìyá kan ò yọrí òtọ́ bàbá. Mọ ẹ̀dá fún ọmọ fún ẹ. Pàdé bàbá rẹ̀. Wọ́n bú ẹ̀yìn mi ẹ̀ o. Wọ́n bú ẹ̀yìn mi ẹ̀. Bá sọ̀gì. Táwọn wọ́n rí I can't believe it. Gbẹ̀wẹ̀ gbẹ̀wẹ̀ yìí. Yàrá ẹ̀ ti rẹ̀. Yàrá mú ẹ. Wà á jẹ́ kí. Come on. I'm gonna do it. What's it? Bàbá ọkọ̀ kẹ́kọ̀ọ́ mẹ́. Ayé kékeré. Ọ̀gá inú wa, we are saving it. We are saving Jesus' name. Amen. We are saving it. Amen. I'm saved with Jesus' name.
I'm safe with love, I'm safe. Money, I'm power. I'm dead. Edemakhionta. Ngaba so give no be no viye no viya no viye no viya you no see your megbe you Ngoba niyamulwe ibe nowhere ibe baba mi ye meji na lo mi ye Vigi miogo me, amagi miena pure mi koya o. So gay. Oh, baby. Oh, send mama yami ne papa. Edemakhionta. I no going to work. Edemakhionta. I no going to work. Nana. Uni edu letero. O ma jere e come se te devi meglio. E come se te devi. Moi. Ah. Okay. We wa said yo, one of one with botomi, they see a me, wajo jane, see everywhere. Na joja no bi jouer. O be do ma so bi yo ma. Okay. Anota owe vebe ne bi ya so mo. Be no ya no ya bo le dere yo. Ogu wo ikeji, u do wo wo awu jobo ni. Ijobo no gbo gbe awu ne go wa na yeke. Wewe, bera aseno. Yo we ko so ni. Eri owo no. Me ma je ro paji o. I ma se te jaji yeye. Nta opiani. Lady Yave, man, you also see what very video. You came away, you never know what you know. We are going to make a cover at the dinner. A good idea, and I went to a out of market where we imagine you say, oh, what we are done. Or also see what we share with you. And when it's time I want one of them. What I want to wear, young men, what day. Imi afe ni wa oku wa support ni. Kaka bo what to we eni ha. Wo gono na ni wu na we ko me de ni. At all. Emi ni me wa o kairu ni yari we wa ade. You set ni na na. Emi de wa o na support ni. Na de na kwa ni ate we no mania. Na wo ma support ni. O wa bera utabana. O wa gbo mu wa. Yo mo ko so ba. Era nira si upogeba ugbogbe eri me agwo wa o ne yu era me ikiki no legede na pe pe ra ma da ba ro e fenomeni gi wenu o ma sa ro papa o gbe yan ba e o gbona de era sa o atati ko lo era me ete wera o wa wo sa lega kike do na no gudaba ogbe ba no gudaba wa uso wa iwe ra bu ni iwe ogbe ba
Usainoma. Walking on Westuna, or to him a fene. Walking was soon. I see Baba no ya walking. Send no ma go me gua. Ni ya wa ma. E je kegbe. Ni ya wa fi. We kobo no kere se gbi. Ma we ma ya de baba gbogbo. We mana ya Yesu. Onyo mieta. Mete você baba ime. Oh. Te agbonoria. Te miya no sanzana. O te sotwe baba de baba he alele moboa. Ye te se no he alele baba mobo. Iye pe yebe baba he. E mwe. E de mwe. Mu de me monokoko besku. Eviana lo vesi e. Agbonasha. I give me no giri yobolova. What's a way though?
Umaitiri yo body vie. Oba no ve to take baba ni mabe ari EXCO. Ama we vie. Iri ya atwe na ya. Iri ya atwe na ya. Oh. Oma. Biamba. Brother. I mean no remefu. Sana. I say. Kudure. Brother. Emi alamba. Oma. Papa. Tu já diga, nem babada o amor etiano, e me morrete. Awa. Mania. I make box in video me. No one economy. Baba we gbegbe. Oh we gbegbe. Fi na we mi na yi. La we no here bo. Leva seva, you very happy. Abeg. Ki mo lare me lare. Diga. Imwe lijayi. Ikweni orin kamani serio we. Imuni ni baba ti eriti yo. You okwore obi eni ane baba. Tinya oni ya disivi bana. Iya do bomu we. I mean, ne smart. I dey see ahead. Aome. Na good one. The sifa. We bear the responsible. Okpa wa bera wa he. Like father, like son. 1 year responsible for it. No one color down. If they get you, they don't forget me. So. They don't understand. Imani wise, 9-12 when you can. We no go jebe ya wera. No. Osalo paro na nyi me donia. Gay. Do tell you, emi aya wo mi rebu na. Oga e ona rebu wa ihe na. Always you coming more. You know what kind of more. Papa, that day, one you money man. Mami le ya so agba o ira. Ma sabu. Oma, ni nka. Wa ya Papa, mawe o tele lu kuma zo emi ni ege. La he ga je su. Egena. Maga bubu. Ma je bubu. Ibi ma ege ira ni. Ma isi asa ya ni ma o ni. Na ze Papa la o. No, Papa. No, que always in any manner. Agua. Edemakhionta, AIGHOBAHI. Iwa get any. Iwa get it as a. So, Edemakhionta me go again with you at all. When I don't know you. You are not less. My God, Edam to you. Eda pode ra ni we o. Eda no tino tino. Oh, me o ana we o do. Era ni se explique best. Era o mo tino tino. C'est pour ça ma on m'entend o mo no gbe. Era no ta mo se do we me ya mi bi me yeye nda re ni mo pa ere kin we me ya mi bi me yeye.
Era uma dela nem aqui. Chickless 1, chickless 2. Ou meu nome é Uber. Era uma dela. Now, information to you that era uma tinha. E que tu? Ipa, you may understand me. Or you make tamami. Why maybe we told you make tamami. You may be judged way. Money, they haven't eaten. Or billion. Meaning that one I let you. Only make a whole woman eat out nothing. That information let me come when I get it out. Go and fight for your life. Mount. And I'm ready to go better now. Edemakhionta, AIGHOBAHI. Hey! Baba yín o. Samede. Baba. Samede baba. Samede. Baba. Samede. Hey! Samede. Baba. Baba. Ọmọ má dá o, ọmọ má bí ẹ. Òbí yẹn má rí ọ̀bọ̀, àmà mi òbí yẹ tiẹ̀. Òbí yẹn má rí ọ̀bọ̀, àmà mi òbí yẹ tiẹ̀. Àdàkì yẹn bá o, bàbá dúbúrẹ́ o. Io salo boa. Samede. Ele é vigia o Agbon. Ina zihuno to ina zihuno. Sanoma. Sanoma, ìwé bi ahon na ji. Wa ho erin yawu. Eu. Uma no mais é de to. Eu era o Atewu. Hey! Era o Awadime kakabo. So ma zebe ni jene zebo mo. Obama mi wa ye ma. Era o Atewu. Wa yari anyo. Igwe nu wa yari anyo re ro ma wu no ma e. Ijo ma wu no ma e o ma wo ma come. So pa mai ka wu kanya. Wayari anyo rebia kana. Wami anyo kai, anyo ke. Unwe yo. Anyo kai. Very bibie kana wu. Ogweni anyo ari anyo. Anyo kana. Imati eboni ya. Igwe nu wayari anyo re. Wa eze yo Sanoma, wa eze yo de no ogwe bebe na. Awo gbe. Owe na. Adam me gbo. Oda yo diku. Wa bon wa gbon. Anime. Obuyin ajo wo to àwọn yan. To frija, no bi e ma wu. Wọ́n ma ji e. Wa se yo e. No. Sanoma. Walao. Yey. Ni wa ya de. Ini wa fi ye ko. Na ko be be faru wa me. Yey mi no kan sun ewulao wa gun ya wie. Ya so wa o de gbe de. Wọ́n. Walao. Samede. Lao. Sanoma. Walao. Wow. Edu be awa do e ma go we. Edu ado e ma go we. Iwa ya re winna. Begbele now, who want to tie you one? There's the gamu mobo, or expectant way. Who even now donate the baba for the 8 months. That way, what the time I will always
Walking a kegate. Eh? Walking a kegate. Come on, Me. Yes, would I want them by Papa? Wa ma serious. Ah, that. Me no jukure. Boss. O jukure. O my tradition. O my tradition. Okay, they will have Wa ga tradition we ni moto bone ya kegate. E baba abubede na ko mo ya ni wa na oku. Oku e baba ya go we no. Wa we ni me ya kegate. Wa ma serious. E get ma ri am sa po ya po kwale ya. I employ e ku wa kwa. Married West listen West Kakapo. West, when we are you, Bomima, we better no fear. There will be my here, eh? Maybe 90 cents, with the old salute or it is something. West Baba. I married with my wife, my Edo. My Edo, the mammy can I have some material what to know. Then no cave. My can allow Mamma. What you Ça va donc bien bouger. Ou bien bouger. Et on t'a clé nous pour regager. Boss nous sunu. Oyo akama e. Sumu pa no wa ni na to lo Edo re. Adowu ni na ya ìwé yo to. Pa gbé. O ti no. E o bi ro. No mi ave video bo. So be. No right now. That's a back. Okay, Ma to subu. Demu ni. Wo adale ni e ma. Odo ari wa. Wako jo. Wa ko. Wow. Meno samedeke osana ma. Okay. How is it? Edemakhionta, Edemakhionta. Come. Go here. Go here. Come. Wako. Go here. Oh. Oscobi. Wabubie. Tiri mawu. Hey. Dede no hi. Okay. Jesus Christ. Daddy, come. Hey. Pare to tell Baba. Hey Baba, wagirie Baba o. Kenu ya pa o se no mogije o. Ọmọ maye, ọmọ mada o, ọmọ mabie. Vamos de mana um dia tirar mere. Não é bem no dia. Vou see, sister. Adakiye ba o, baba no buro o. Adakiye ba o, baba no buro o. Yena mari obo, amami obiyetie. Yena mari obo, amami obiyetie. Oye.
Ọwọ́ ni wọ́n pa. Ẹjọ́ wúrọ̀. Lọ́dẹ̀. Yẹ wọ́n dẹ̀ wá wẹ̀. Sí ọ̀pọ̀ ọ̀gbìn báyẹ̀ ẹ bá mi. No. Mo wọ ni. Ìyẹn wá sí ní mẹ́kẹ̀gbẹ́ mọ́ owó ewì yà fẹ́fẹ́fẹ́. Ọmọ, ẹ̀rí àgbọ̀nrán náà yóò wá. Ìgá ìhìá, zẹ́ ẹ̀wọ̀ tẹ́ ọ̀nà sí yìí mẹ́. Ìgá lù ìgó yọ. Ìgá òyìnbí náà, ó ti dìkí aṣọ bí ọ. Ẹ̀wọ̀ yá àgẹ̀lẹ́ ẹ̀wẹ̀ ọ̀tún ènìyàn sí ọmọ ẹ̀gọ́, ọmọ ẹ̀gàn. Wáyé mọ̀ fún ìwọ̀n. Ẹ̀jẹ̀ náà yẹn mẹ́kọ̀ọ́ mọ́tò ayé rẹ̀. Yà á gbẹ́mi lọ parí dùn. Wọ́n mi sísan yìí báyìí. Ẹ̀jẹ̀ náà wà kùn ní ìgbẹ́mi lè fà. Ìdí èmi ṣe fà ipò. Ara ìwé wíyà fẹ́fẹ́ fò ní ìgbẹ́mi lè fà nìdún. Ìwé gbẹ́mi kò fà. Ìgá ìwé sẹ́rí ọ̀ ní àgẹ̀lẹ́ ìwé ọ̀wọ̀n tẹ́mi yékè. Ọ̀làdẹ́ wà láwá. Ọ̀làdẹ́. Ìyá ọdún wẹ̀sẹ̀ mi à. Lárẹ́ wà mi. Ògùn sókè ẹ̀. Ọ̀kẹ́. Ayé nọgbẹ́ yìí wá o. Òun náà yà wọ̀wọ́ kan. Ayé fi ẹ̀ fún wa o. Èrè àgbọ̀njẹ́ o. Piera mati ọmọ rírà o. Èrè àgbọ̀njẹ́ o. Bíyé mati ẹ̀gbọ́n. Papa. Ọ ní ọ̀pá. Àwọn bójàlá. Talk my mouth nínú ìyá ni ìyá gbé máa gùn ẹ̀. Ó pé ní ìyá gbé máa gùn à. Tí mẹ̀zíze yàgá ibẹ̀ ti pẹ̀gbẹ̀. Bàbá. Ọwọ́ ẹ̀. Èmi yà fẹ́ láyé àdùgbò yìí mi náà. Yàsẹ́ gbé kù. Yàsẹ́ gbé mi là. Yàsẹ́ gbé wé náà yàmú nẹ̀gbẹ́. Yàsẹ́ gbé ẹgbẹ́. Èmi yà fẹ́ ọ̀rí yàn yàn arọ̀. Ọ̀rí yàn wẹ̀ ní máa yàn yàn arọ̀. Ọwọ́ èrò ìdá ọtí yẹn ọ̀wú náà ọ̀fíyà náà. Ọwọ́ hẹ́hẹ́ nìyẹn. Ah, bàbá. Hey! Ọtí rú wọn ẹ̀rí ọ̀jẹ́. Ẹ̀kọ́ ìtàlí ẹ̀bí yékè. Àwọn ẹ̀kẹ́ ọ̀tá mẹ́wọ́ wíyẹn nẹ́gó. Ihe amigo ni azekwa. Ego ni yẹn láti ẹgì rúwà wẹ̀gẹ̀ ní rúwà náà fún mi. Ana yàtìyẹ. Ẹgbẹ́ ẹgàrà rúwà. Nọ̀wọ́ ya mú ikú. Èlé ọ̀gbẹ́ bílẹ̀ mílà. Báni wí àpọ̀n Musa nìyẹn. Ọ ìwọ wí yàrá ìyóbọ̀ nínú. Wọ́n ní kí yóbọ̀. Ìwọ́n ní kí yóbọ̀. Sámẹ́dé, ọ ní yóbọ̀. Ọmọ dáhùn gbé rúdà ọgbọ́n náà ẹ̀mí ní kí a yó. Ẹ̀mí ta ni? Ẹ̀mí ní kí a yó. Bàbá, ọ̀họ́ náà wá fẹ́ mi bọ́ mi so. Ọyẹ̀ mi lọ. Ẹ̀mí ta ni? Ṣùgbọ́n paná. Bàbá. Èyí ò ti rú wọn náà. Ẹ̀rí ẹ̀wẹ̀ ìrìnnú ṣe é. Ìrìnnú ṣe é wìrì. Wàmà wùsá. Wọ́n kàn wẹ́rẹ́wẹ́ oyin mi ò tẹ́wẹ́ náà ìyá òwò ẹ̀sẹ̀rẹ̀ ó ti tẹ̀ ẹ́ sọ bí ọ. Wọ́n yìí ta bùwà. Ìlú bí wọ́wẹ́ náà lò. Àmì ìyọ̀pá náà wẹ́ ọ́ tí mi náà sì ń mẹ́. Yẹ́wẹ̀ ayé àgbọ̀nrán náà yọ̀wẹ́ náà ìyá lù ìgò. Ní wọ́n bí àtẹ̀wẹ̀ àtú ènìyàn sí ìgèlè rẹ̀ gò. Ọmọ àwọn mi gò. Ẹ o bàbá màmá ó sá. Wọ́n má bẹ̀ jẹ́ gbogbo àwọn yìí ní. Ẹ tẹ́ mi náà lé ọ̀lẹ́ ní òde. Ìgò náà.
Edina kwa soto. Ni amu ya mwe sile ndero. Na mo izapo. Mo hapa ni wa $50 lelu. Mata. O ga $50. Owo ba. Ni wo wo ba. O we o mi me, we wo. We mi de bi ese kwa ni. Ga yi o be kan pio no ga ro bi on ro. Mo pa ni wo ga ro kan ko ni aga te ba je. Awe pounds and dollar you wa lu kakabo. E mata no. Wa me o e kapo kana we na we je kana we na we ho an. E kapo we. Rere na dere ba u ga ya si ya. Ila ho ni a. O je baba je pan. E ba je pan. Baba. Baba e yo e no wa na. Ya yo ni go ba. E ba go ba. E mo le ko we. Kami mo no wa we na ni wa we na e hu ya ye. Papa boy me papa. Wa si le wa. Ojú tó gbàgbé pàtàkì yìí. Àzẹ́ndẹ̀ tó wáyá bẹ̀rẹ̀ ilẹ̀. Gẹ̀rẹ̀ lóòó. Gẹ̀rẹ̀ wọ́n nù kìí. Ẹmù ẹgbàmù wà. Bàbá olórí ọ́. Lọ́wọ́ wá fi ìwé náà wáyá yìí wọ́n fún bàbá olóyèkì. Wọ́n wáyá tí wọ́n ní wá àdófin wà ẹ̀wà kéèké. Ẹgbẹ́ wọ́ ẹ̀mọ̀ ẹ̀ sáré. Dàmú yóò wà. Well, more pounds and dollars will be back. Will to kill, will be the money. Who will that? More armor. What's that? Mamma Miro? Eh, Baba. Eh, Moro and what? I put you one. Kakabo. I will. Why do I do it for? Papa. It's bad. Efe. Sir. Efe. Asunya la bien. Ane mi awo. Ane mi awo. Sango kwa wapi? Very close. Sina kede sina. Kama ile. Wọ́n kì í ákìrì náà yà tó tà ní gbígbàgbé. Yẹn ado ami ma. Yẹn ma gbin na. Our children yẹn ado ami ma. Why you so? Come on. Okay now, Master. There will be rolling baby. Okay now, one lord. I will break in here. At all. You go now Papa Chief pass me. Go now where you go. You are getting good back. The man is not there where you go. When you say Ultimatum, ije no iteme na ya ga o. Iya ga lo to wicked. Ya ma eke na now weke na now anaye. When no so you go no. You go go. Wọ́n á máa gbẹ́lú tí wọ́n ti bá ní ìpín sí ẹgbà kan lọ́wọ́ ọ̀há bí ẹ̀dì náà jẹ́ ààrẹ ìrìnlẹ̀ ní àmọ́mí ìwọ̀n bí nànílẹ̀ ọmọ máa yé ọmọ máa dáwò ọmọ máa bí ẹ òbí yẹ má rí ọ̀bọ̀ wá má mi òbí yẹ tiẹ̀ òbí yẹ má rí ọ̀bọ̀ wá má mi òbí yẹ tiẹ̀. Adakiye bawo baba nubure o Adakiye bawo baba nubure o Yera mari obo amami obiye tie Yera mari obo amami obiye tie Adakiye bawo baba nubure o Baba o fure baba o fure baba no kwa o fure obi mo e ki are pe o baba o fure oh isu ere lo no fa le ni
I'm a real. Okay, I can hear. I have my career. Yano! Yeah. You know what I'm doing? You know what song going on? Yeah, we got to do a fight. We are going to get it. I'm a real. That's it. I'm a real. Basogi ọ̀daràn àwẹ̀ ìrànlágbò ọ̀sàlọ́wọ́ tí àwẹ̀ náà ló wẹ̀ ní ọ̀tọ̀ ìyẹn ní àjọwẹ̀ náà ṣùgbọ́n ẹ̀ṣẹ́ ni Basogi ìwẹ̀ náà lẹ́wọ́ sàlọ́wọ́ èmi afẹ́ ìwẹ̀ ẹ̀wọ́ sàlọ́wọ́ ọ̀sányẹ́tì yẹn ní afẹ́ eré ẹ̀wùkùnrin rẹ̀ Basogi. Mbwani manya we yaika aboto imba imokumo de awe tumwana bibiri na litira mi no go ni mi labo mo na iba akawsa na we da ba da ba yasa da se gbochi ni si kuro gbogbo ile da ba mo na lo abo be ni na ibi you know, you don't even know. After 3 years, hey, Basogi, you are a wicked man. It's okay. By a very, very bad woman. Ọtún ẹ̀ náà ti ọ̀nà ọ̀. Owó àyà orin yìí. Mujere bi mare ba gbe vewele adese paloma ana taiwe okuni obi juwe na bi nugba obi numazeyo ibi e na bi numazeyo obi be gunu na ho yi Basogi wo ri mi ne o vi be ka lo vi okuse o agwe o salobo ano Opportunity, you sorted me. Here I have help for what they can do. I tell you what you know. Yes, you know now. Yes, that's the way better telling me. Why me we senu kada ila sala kami. Ya sila mga ila mga ni. That's ne we senu kada. You are owó yìí ara dúró kẹta yìí ọ̀gá ni àti babajẹ kan àwọn pounds dollar ní ọ̀la fún wá sí ẹ̀ ibi tí mo fi wé máa pẹ́ ní ìlú sí i kò sábà ní ẹ̀gbọ́n gbọ́ wọn bí jẹ́ta tí ẹ̀ lẹ́bi rẹ̀ bí ìfẹ́ músíkì mẹ́rin yàrá ní idiot.
Ọtí ra ni ọmọ àdánù ẹkọ iye kanari yẹ wọn kàtà wẹdẹrẹ wọn ẹkọ olùgbòà ọgùn ẹ díẹ̀ tí a ṣe ti ìwé ní ìwé àgẹ̀mí nẹ́kùn ẹ̀ ẹkùn ewu jẹ́rẹ́ ìbínú wa ẹ̀ka ẹ̀wé èèwà kọ́ ẹ̀ á rọ̀. Baba. Basoma wewe. Ma wote me mazo ebi one we ogwe ba hwe. Ma du. Ma mama. Baba me heji school ida ibi ro. Ma ya ko mo ma se. We see Baba we see ya. Only ọ̀gọ̀gàrú yín rẹ̀ ó sì pé. Wọ́n mi níta náà, wà á gbogbo. Yà á lè kòdẹ́kòdẹ́ ní mẹ́wẹ́ sukùl náà ó wà jẹ́ ẹ̀fọ́. Wọ́n ò ní òkè ní. Sukuma ìmọ̀ ìkìlọ̀ yìí. Wà á gbogbo. Ìyàwó ẹ̀. Wosukunu wa je fun nho kedele na pa iya duwa ni ze mo mo ya bagbe sa mo bagbe kun ka ta si we ogogaro yin mebe o ti pe mo tai adowa e te ki be àwọn to e wo ri kai adowa. Ma. Okay, the motor has been fought with loaded. In that pack of mechanic. Then I was 70 years old. You have a get meeting out. Marry oh. Why is 70 years old? One meeting out. How if you? How? I don't go why you double work here. You don't go why you double work here. Huh? Agbo we na. Iwo ya gbegupa, wa gbegegebi. E bo we yo bosi liwo. E bo we yo bosi lo sele li dunwa. Agbo magabe yo efe. Ovive o yo figwe ye. Agbo magabe yo. No mu we mudia. No mu agbo we mudia. No we mudia ke no ma. E ka ke ma bo de se. Jacob is going to the super. How your daughter now? Oh, no, dollar. Well, back you think about it here. One and never here. Who are where I was say where? Why I tell us say one like one. Or damn one. Or damn call up way. Or damn one by faith. Oh, Jimmy, I hope you way. You must understand the way, Jimmy. I have been me while you turn up. Who will it? Who will Zoe you where? It I mean, I Beji. O do ara o meu cuidar né e tem o também no é só nuna já via do ele o via do ele o via se de no é um figure bona já be relax okay imagine e gari não se um amigo no e devido na uma ruim no é emi baba lowo dade lowo oni vie ma we iri yen me go ne nyeri setting success o oni me ya success mama ni vie do ma e ken ma ya success ọmọ yẹn fi súnṣẹ ọmọ ìgbà ayé gbẹta èmi náà máa yẹ gbégi èmi náà máa ayé gbégi ẹ̀yẹ́ lè mọ̀. ìmẹ̀ẹ́sẹ̀ ti súnṣẹ́ ìmẹ̀ẹ́sẹ̀ súnṣẹ́ ẹ̀rọ ìmì à take care of a company rí mẹ́ ìmẹ̀ẹ́sẹ̀ ti súnṣẹ́ wẹ́mẹ́ ẹni mẹ́ ẹni mọ́ ẹ fẹ́
Efi nusu. Miawe efi. Uwe nusu. Efi. Yeta. Relax. Yare skirt and blouse in Ujona. Miawe a weekend na. Yare agency no. He talking normal for you. He wear club. We are there. Yare pele ki ko mi gbegbe. Uwe de baya gbegbe. Oni yato. Ari emi je. Ari ni. No, go cute up. Go cute up. Effie. J. May you enjoy. Ariwo wa. Effie. Yeah. Effie. Everybody relax. Relax. Everybody. What you want with me? Effie. Oh, who said they don't want to be away? Who said they don't want to be away? Where? Oh, what's the matter? Thank God we understand. Mami, we later did. No, Nani was you. I make you. Never day. We are not keeping on doing a 2 year morigo. Area no name. Ruda what we guy here we. The music got day. Iya morigo, rigo. Ekponu na suse ibi adia. Anyway, one of no na. You go we mana. Here will teach you something. Area no na. We je wa do ma ya mai wo. Emily send me what. Hey. Emuna erupa na re ya de. Ya mai gwa de ni je le ni. Emily send ya pe. Hey. Ka wa gbopa. Ejena do ejena bia we canopy ni ani awe canopy boys ni. Ni awanya ni a physical bi ya bi ani. Ni a physical bi ani. Ki wani gba polo to ye wa ya dia wa. Emuna erupa na re ya de. Ya mai gwa de ni je le ni. Oba so get to boy. Oh, I told It's anane. We gbesi one. Iya rigo. Ekponu na suse igbi agia viwe. Imami nu yari yosufa. Then edenia na wa bibie omini. Gbe mi le ba. Ye wa gbopa awa kai mu dia. Awe mani di ni ya wa bian e wo den akila wa. Awa bian e wo dakila wa. Then ara edugi o me fo ne. We pe popa ndu. Ebiono na. Ebiono. No go abi no fio. Hello. Yes, talk to me. This is Obasogi. DPO. What's your name? My son? Wow. Boy. Ah! I know that's not my son. Ijeme. Then no Shiva. Okay, DPO, cover for me. You know what you are going to do for me now? Just send me your account number. F1. Let me push in F1. Let me send it 500,000 to your account. Yes, 500,000 right now in your account. Hey, what cover for me. No problem right now. Okay, my dear. It's so funny. Oh, when you Salo wow. Oh, when you send that account. Bonjour naï. Yeah, we are music about broken comme ever. Ebata. Yeah, you make an about any way call you. How? Imagine what meeting we na. Hello. Where? Walking. Kami we are selling for the town here. Take it Yeah. Hey! We give them. Want to give them 500. Hey! What's the name? Nah, baby, so. Walking now, we coming there. Oh, we have your accident, yo. That's what I want to do. I don't know what them. Oh, what the hell? What the hell? Come on. Stop walking now. Oh, wait a minute now. I like it from you. Hey! 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 Coming.
Hi, sir. Good morning. Good morning, sir. Have a seat. Total. How may I? Samedi. Yes, yes. Good tell me. I am Samedi of Asu. Thomas, sir. Am I not well? You want to know? Yes, this is my chamber. Thomas, sir. I can't say what. What way am I? What way am I? Efe. We may look there. Oh, Efe. What's it? I don't know. More ever no. Oh, really? Keke we see. I know what way. Everybody now. A deep you already case or when you go out there. Or what government. Or when case of Karen will be done. Or just in again. Or just in again. Double, sir. You know, when you my they are very close. What was it again? Oh, ma'am. So how do we go about it? I can afford 50 million. Come on, I go and I release it. How much? 15 million. When the case you know, more for one year, I will start why I don't know money. Get it, we see. Mother case, you know. Now, I will give you 15 million. After the case, I will still give you another 15 million. When we are very, very close. Is that your family? Don't must say. If I be a go away, yeah? Me come and no make me. Oh, I mean, you are not tired. Who make me? Oh, I'm saying you go. I don't know, man. What could you go me? Then you hear 15 million naira way out. You want to go away? Always have to wait. He will work. I am not interested in this case. Go away. Excuse me. You can leave. How are you there? I said you can leave. Why are you here? I didn't know you were. I want to have one kind of. Do you want me to call the security on you? No. Then 5 minutes. Have a nice day. Where are you? Lema, I'm out there. Are you okay? I'm okay. If I allow work to approve you, don't want that. Obasuki. Ele é puxa. Igbina ezo baiwa utabe no ga treat we na like la do ni la o mi re fa le Nigerian ima oni agbo kan ni wa la o la o bo o ku ni we ni kebe we ele ni pana o ma ko ma de bai o ata me no na ma so ko pa no je 15 million naira ni yes ni why ile ni na o dewo uni le ne fe ni o ma gba uni le ni ma gba na okay you can imagine if your boy video they need 2 human heads go out the custody oge I was see that me o boy mo ni ya o hell na me ti gbegbe so ni
Nunda, Uncle, we know anything she. Eferia Benoria Bene. So for that reason, you know you're facing the consequence. Yes. You know you're facing the consequence. Yeah, I'm not direct what boy I did. I would have been boy. What am I not you are going to do? I'm going to wrong. You say, you know, you Edemakhionta, I no play to one. Yeah, you have after the case, which is 10 million. Why? Barrister success. We can understand. Make you understand. Amy not soon. Well, the other of us okay. Yes. You take it around now home or your body man. You don't know what the name. Oh yeah. So for that reason, a ton of him. He had him here going, and a case in me, I am not interested. That's past. We are talking about present tense. Ethic Bera. We will not say any ethic Bera. Runda, the evil that men do. But do we go money that I am fully prepared. Fine. What? Let her get ready. Imagine, we are calling me. We are calling me. No, what is calling? La. Barrister success. For me, Barrister Osamede Opasui, I am not interested. Thank you. Hospital no Kogi. Hospital no Kogi ani na kebe di ona kede la de ni aga ni doctor la di doctor amami. But can you do it right? Oh God, no panya otuma we dey go. The man dey to me above do I will go now. I won't go out to see that I will know. I will probably be and walking. We are doing you go and have your back. You're being a king. No one will pop back. It is all what given that he take you when we are here. One look out of your talent. Didn't have been him. My way walking. I you know. Why you really care with the I'm going to care with the now I'm going to close a look. More, remember, black war do very now. There to here, why here, every man women. You did go find you. Hey, tani sa wo la bele. Ai. No wa mi e wa la. No la pa. Na te ve au. Sa wa mi. Not for photo. No, I mean, not for anyone. Your passport. No, I mean.
What's the man who you pass? We mune na era. Ah! Then you know. It's not the problem. Erika, Sanoma. What are you doing? What money? Sanoma. Peter. You know we are where they were from. What money? When we met, I'm very close. People don't know. What is she? Mama, give me what? Mas você deve voar morrer. Que imagina. Ṣé o sọ ní yíbu wà lẹ́mẹ́? Ṣé ní yíbu wà ní ìṣòwò yẹn? Ẹ náà pọ̀ mọ́ ìwé tí wọ́n yàn wọ́n yíbu lọ́gbọ́. Ṣáàkì ìpọ̀lọ́pọ̀ ẹ̀ ọ̀gbọ́n wà bẹ̀rẹ̀ náà ní that's my brother. Lọ́wọ́ tẹ́lẹ̀ kì í. Bí ni náà wà yé women náà very very close. Ọkọ ìyàwó kí hàn. Kí hàn wà yé náà kí a lè kó mọ̀. Kí ló ní abẹ́ tútù ẹ̀ wọ́n. Wà tó kọ́ ní ọ̀rọ̀ wa lọ. Ìgbà ẹ̀yìn máa ń bá ẹsẹ̀ ìpínlẹ̀ Magami dọ́tọ̀. Àmì o, ọ̀rẹ́ wọ́n di wa. Sọ pé yẹn wú bẹ́gẹ̀ yẹn ni o. Má ní mi wẹ́ mi wẹ́ ní tàbí má wẹ́ gèrè gígó náà gèrè gèrè nà ẹ̀ gbá ọ̀gẹ̀ yẹn. Ẹ̀ nù dọ̀ mẹ́. Ẹ kọ́ wá sí mo nyẹ́ mi náà ní abẹ́ wọ̀ wà ní àtàbí màkẹ́dẹ́ lọ àdé. Ìkọ́ pàrọ̀ náà náà ẹ̀ mú ẹ lá. Àná tó tàbí má wẹ́ ọmọ náà ó fẹ́ ti gbá ọ̀gẹ̀ yẹn wẹ́ ìwẹ̀ náà wẹ́ ìdọ́tọ̀ ọ̀rọ̀ ẹ̀ lọ. Ọ̀rọ̀ ṣe o, ìṣáàkì wọn nù. Ọmọ náà mú ẹ lẹ́sọ̀ rẹ̀. Ìṣáàkì wọn. Àwọn àmàlù yẹn. Wọ́n àmàlù yẹn. The examiner for 6 months in our Rekuma. With the test and everything, na carry out. I'm gonna make it, na stabilize it, na make it normal. All possible at 35 million naira. 35? Yeah. 35 million? Okay. I'll give you 40 million. Igoro! Ọ̀nà wa yìí lè kí ẹ kí ègbé náà wẹ̀. Igoro ní yàgbá owó ìlú. God, you are wonderful. Ìṣáàgì ni wẹ́ẹ́ mú mi àdé. Okay now. Where's the Baba? Yóò yẹ Igoro. You appreciate it. Wọ́n ṣe wá mọ̀ ìpínlẹ̀ ìgbẹ́ náà gbé mọ̀. Wọ́n gbọ́ ọmọ wú àwọn wú ọkọ̀ yìí kú ẹ̀kọ́ fún ẹ. Bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ yẹ wa ika abọ́kùnrin rẹ̀ bí 40 million wọ́n á rí èmi. Sopin ìyá tá a máa rí nọ́ọ̀sì mi ní à discharge ẹ̀ wà mí náà mọ̀ àrí ẹ̀ hospital rẹ̀ wà á ti rí ẹ̀ 100 million naira ní ọmọ kan rẹ̀. Ní àgọ́ rẹ̀ tó làtà rẹ̀ gbímọ̀ ẹ̀gbọ́n bá sí ẹ̀rí rẹ̀. Wọ́n ti bàbá rẹ̀. Ọ̀dọ̀ rẹ̀. Lè rí kú ẹ̀. Mú mi ọ́ ní tẹ. Ẹ̀ lè rí jẹ́ lọ́dọ̀ mi là Papa, when you get in no mind, but I go back to it. Hey! Ìjà mẹ́ta ìdání! Òun náà wọ̀ wọ́n ká fi ẹ̀ fún wa! Á fi ẹ̀ fún wa! Mama, I'm not going to be here. It's okay. I'll go something like this. Oh, honey, I'm going to go. That's a little bit. If you go to me, they get one. I'm not going to say, yeah, teach your team out there. They teach you, it's my blood brother. I don't know whether you may back to give you one. What do why are you? I can't tell you. What do you want back to me? And when I'm moving up, where did you have it from? Wow, in my way. Rafi!
You only lasted enough time one way. Me and Tim, you have seen president of life now we did 15 years in prison. And 15 years in prison, they were 15 years in prison. It's 7 years and a half. In the morning and night. Yeah. So always 7.5 years ago. Why Can work everything okay, man, I say, okay, Kenya, and I'm maybe one day. For my king, man, you can movie. My barrister, we see, I appreciate you, Kakabo. It's the new prison, and you might take our worry or you have come at least 7 years and a half. I'm still strong. I can't go on. I appreciate it. Let's see. And my doctor, so I'm going to go out and work. The hospital, I know you might take away the boy, right? But really, I don't want to go because of that, I want to appreciate both of you with 20 million. 20 million. I put that line on the checkbook will 20 million. So, one of our go that 20 million. He said,